mọ̀ kí Ọlọ́run máa padà gbàgbára fẹ́mi náà mi ò blame initially to join wọn because it takes ẹni tó ní nǹkan tó kù tó fẹ́ ṣe láyé láti lè survive Ràkúnmí Onígbáná àti Ìyábọ̀ Òjó. Esabod tó bá rántí dáadáa ìwọ ló pe Ràkúnmí Onígbáná ṣàkíyèsí pé ṣó o fẹ́ pa Lizzy ni ogun ìṣe wá pọ̀ tó yìí ó wá sọ gbólóhùn kan oníràkúnmí. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó tún tẹ̀síwájú lórí ọ̀rọ̀ màmá Esabod ó sọ̀rọ̀ bí ẹni wípé ó fẹ́ kí òun pẹ̀lú bàbá ìyá Esabod kí wọ́n jọ parí ìjà wọn ní bẹ́ẹ̀ náà ló ṣe sọ̀rọ̀ the same thing náà ni màmá Esabod náà òun náà ń ṣe. ẹ̀yin tèmi ẹ gbìyànjú láti wo fọ́nrán yìí láti bẹ̀rẹ̀ títí dé òpin torí wípé ọ̀rọ̀ ńlá ni Lizzy Anjorin sọ nínú fọ́nrán yìí ó ti yá. oní tí owó ẹ bá mọ́ olófrì oní tí owó ẹ ò bá mọ́ oní gbogbo àwọn tó ń bá lọ ṣèkà yìí oníwọ̀n ní jèrè ọmọ. Esabod, that was the only thing you said. Next video ta rí ní Ìyábọ̀ Òjó àtọmọ afẹ́ wọ́n dẹ̀ pè é sórí àgbo. Esabod nígbà tó kúrò lórí kọ́ọ̀lù yẹn next thing ta máa rí ni wípé Lizzy Anjorin ṣépè fọmọ Ràkúnmí Onígbáná wọ́n lọ gbé sí Punch. Esabod wojú mi ẹjọ́ là ń bògbòrò ká tó sà said everything they gave to you because you are like them. ìdá tó máa ń gbọ́ kúkú òjò dami agbada nù ní ẹ. Esabod ó ba nǹkan jẹ́ o Esabod ó ba nǹkan jẹ́ Esabod ó ṣàbúrú gan o orí Ìyábọ̀ Òjó gbóná orí ẹ̀ dàrú orí burúkú kọlù Ìyábọ̀ Òjó sìnkú Priscilla àti Festus the moment tó gbọ́ pé mo wed torí Ìyábọ̀ Òjó fẹ́ wá pa ọ̀tá mi kó fi ọ̀tá Rótìmí gba owó kó gba mansion mi torí Ìyábọ̀ Òjó ti gba dọ́kúmẹ̀ntì ilé mi. tó gbé ìyá mi síta tó ṣe ṣóò fún ìyá mi kò sírú èrè tó gbé jáde fún ìyá mi. Esabod ti gbàgbé ni ìwọ àtàwọn Ìyábọ̀ Òjó ẹni kí n fi Mr. Lawal lẹ̀ nítorí voice note Fọlá. Esabod mo wá sọ gbólóhùn kan fún ẹ